bá a bá wí a máa kú, bí a ò bá wí ọ̀run ni à ń lọ. Kí ló dé tí a ò kú ṣe òtítọ́? Tá bá kú lórí òtítọ́, ká rí ọ̀dọ̀ Ọlọ́run dé sí, ju ká máa parọ́ fún yàn tàbí ká máa parọ́ fún ara wa. Àwọn kan àti ẹ̀ máa sọ pé táwọn bá ṣe òtítọ́ tàbí táwọn bá sọ òtítọ́, àwọn ayé á kórìíra wọn. Kí ló dé tó ò jẹ́ kí àwọn ayé kí wọ́n kórìíra ẹ̀ ju k'Ọlọ́run ọba kó kórìíra ẹ̀ lọ? Ojú gbà mí tì fún àwa Kristẹni, pàápàá jùlọ àwa ìjọ aláṣọ funfun, torí fọ́nrán kan táwọn ènìyàn kan tí wọ́n sẹ́ǹdì sí mi tó ní òkodoro ọ̀rọ̀. Olùṣọ́ àgùntàn nìyí, ẹ sọ̀rọ̀ nípa fọ́nrán yìí torí pé ẹ ti máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Láàárín ọdún tó kọjá sí ọdún yìí, mo tẹnumọ́ pé kí lorúkọ photographer, kí lorúkọ videographer tó ya fọ́tò fún Jésù tàbí tó ṣe fídíò fún Jésù, tá a fi mọ̀ wípé àwòrán Jésù lélẹ́yìí tí àwọn kan wá ń lọ ṣe tí wọ́n ń tà fún wa tí àwa náà wá ń rà ní ọwọ́ wọn. Ṣùgbọ́n nǹkan tó wá jẹ́ kí inú mi dùn tó tún wá kàn mí lómi nínú pé lórí fọ́nrán tí wọ́n sẹ́ǹdì sí mi yẹn, ẹ wo ẹni tó ń jó lókè yìí. Gbogbo wa la ti rí fọ́nrán yẹn tó lọ káàkiri tọ́wọ́n kan wá sọ pé ṣèbí Jésù yìí lélẹ́yìí. Àkọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ clear fún wa, Jésù wa kọ́ lélẹ́yìí. Àwọn tí wọ́n hàn ní làákàyè, àwọn tí ọpọlọ orí wọn ti rá, òun ni wọ́n lọ ra fọ́tò àwọn actor àti actress tó àti Mary ìyá Jésù tí wọ́n ń gbé sí ṣọ́ọ̀ṣì wọn. Àwọn kan níbi tí wọ́n gòdè, níbi tí wọ́n ponú dé, níbi tó pọlọ wọn rá dé, wọ́n á lọ mú fọ́tò Jésù yẹn, ìyẹn àwọn actor tó àti fíìmù Jésù, wọ́n á gbé sí kọ̀rọ̀ yàrá wọn, wọ́n á gbomi síbẹ̀, wọ́n á wá tọ kándù tí wọ́n á ní àwọn ń ka sáàmù sí, wọ́n á ní Jésù nìyẹn àwọn ń gbàdúrà sí kó wù àwọn sàn, kó gba àwọn là. Ṣùgbọ́n wọ́n ti wá gbàgbé, tàbí ká sọ pé ṣé òye wọn kò lọ síbẹ̀ pé a ò rí àkọsílẹ̀ kankan nínú Bíbélì pé ẹnìkan wà o ayàwòrán Jésù rè o, ẹnìkan wà o ẹni tó ṣe fídíò Jésù rè o. Tí wọ́n bá ya Jésù tàbí tí wọ́n ṣàwòrán ẹ̀, ibo ni wọ́n gbé sí tàfọwárí? Ìyẹn dúró bẹ́ẹ̀. Ṣé bí àwọn kan máa sọ wípé kíní kan bá àwọn kan mu, bẹ́ẹ̀ kò tọ́ sí àwọn kan. Àwọn tí wọ́n ṣe òjíṣẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n kì í ṣe olùṣọ́, àwọn tí wọ́n kì í ṣe ajíhìnrere, wọ́n lè ṣe, a ò lè bá wọn wí, a ò lè béèrè lọ́wọ́ wọn. Ìjẹ́ ṣó tọ́ sí àwọn tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn káwá máa bárù fọ́tò bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ wọn kí wọ́n máa pè ní Jésù? Àwọn ọjọ́ kan wà nínú ìjọ aláṣọ funfun wa, torí mo máa ń sọ fún yín pé olùṣọ́ àgùntàn ni mí, ìjọ aláṣọ funfun ni mo jẹ́. Mi ò nídìí láti dárúkọ ìjọ aláṣọ funfun kan, ṣùgbọ́n tí wọ́n bá ń wò ó, wọ́n á mọ̀ pé àwọn ni mò ń bá wí. Wọ́n á lọ mú fún àwọn fọ́tò actor yẹn, ìyẹn tó pè Jésù, wọ́n á ní àwọn ń ṣèdúpẹ́ Jésù, wọ́n á gbé bàsíà funfun, wọ́n á gbé fọ́tò Jésù sórí báyìí, wọ́n á máa jó, wọ́n á máa kọrin Jésù tìjọba, a mọ̀ pé Jésù jọba tòótọ́. Ìjẹ́ ṣé Jésù tòjọba yẹn òun lẹ gbé dání? Wọ́n á tún kúrò lórí yẹn, àwọn fẹ́ ṣèdúpẹ́ Màríà ìyá Jésù, wọ́n á lọ gbé actress, wọ́n á máa ṣèdúpẹ́ tó bá tẹ̀ tọ̀ sọ́wọ́n ọmọ ọjọ́ tí wọ́n ò mọ̀. Ìjẹ́ ṣó tọ́ sí alàgbà ìjọ láti máa ṣe bẹ́ẹ̀? Mo wá lọ sórí orí íńtánẹ́ẹ̀tì, mo wá lọ ṣáàtì ẹ̀ jáde, orúkọ àwọn tí wọ́n ṣe Jésù, iye àwọn tí wọ́n ṣe Jésù tẹ̀ àwọn Jésù wa tí wọ́n ń tà fún wa nínú frame, tí wọ́n ń gbé sínú ọ̀tà, tí wọ́n ń gbé sí ṣọ́ọ̀ṣì, tí wọ́n fi ṣe signboard, tó ń fi sí inú àwọn kíní pẹlẹbẹ la máa ṣe káàkiri tó wá fẹ́ ṣe revival yẹn.
Jésù yẹn mo gbé sókè fún yín yìí ṣé ẹ ti rí ṣé Jésù Kristi wá rèé ẹ ti rí mo sì ń bọ̀ níbi fídíò tó ń jó yẹn o mo sì ń bọ̀ o ṣé ẹ ti rí fọ́tò tó wà lókè ṣé Jésù wá nìyẹn ok ẹ wá jẹ́ kí n wá gbé jáde fún yín òun lélẹ́yìí ẹ ní sùúrù ẹ jẹ́ kí n gbé jáde fún yín ẹ wá wò ó ṣé ẹ rí báyìí ẹ ní sùúrù ẹ wò ó àwọn tí wọ́n àti Jésù ọ̀tọ̀ 14 tí wọ́n àti Jésù ṣé ẹ ti rí wọn àwọn nìyẹn o ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn ẹ máa kà ó ẹ máa kà Robert Powell tó jẹ́ pé òun ló famous jù nínú àwọn tó àti Jésù òun rè ṣé ẹ ti rí fọ́tò ẹ̀ ló wà lókè yẹn ẹ ti ka gbogbo kíní yẹn ẹ ti rí ẹ ti kà ẹ máa kà ó mo ṣe ń ṣí sókè fún yín kẹ́ máa rí o ṣé ń kà ẹ máa kà ṣé Jésù wà lélẹ́yìí ó yẹ máa kà ó àwọn tí wọ́n àti Jésù ọ̀tọ̀ àwọn 14 ni wọ́n àti Jésù ṣé ẹ ti orúkọ wọn ṣáwọn Jésù wa náà nìyẹn àwọn Jésù wa nìyẹn mo máa ń sọ fún wa yìí pé ẹ jẹ́ ká dúró sí di òtítọ́ Bíbélì sọ fún wa yìí pé àwa kò gbọ́dọ̀ ya èrékéré fún ara wa ṣé nígbà tẹ́ ti ń gbé fọ́tò yẹn sí ọ́tà tẹ́ ti gbé fọ́tò yẹn tẹ́ ti fi ń ṣèdúpẹ́ ṣé ẹ ò ya èrékéré fún ara yín òun ló fà á táwọn kan fi ń sọ wípé ṣèbí Jésù yìí ló ń jó hip hop yìí ẹ jẹ́ ká wo hip hop yẹn fọ́nrán tó sẹ́ǹdì sí mi yẹn òun lẹ̀ rí lókè yẹn ṣe bẹ́ẹ̀ rí lókè bẹ́ẹ̀ mi ṣe ń ṣu ẹ̀ fún yín níbẹ̀ yẹn òun náà lèmi náà ń wò lọ́wọ́ ara mi àbóhùn kọ́ rèé Jésù wa tẹ̀ ń lọ́ra eléyìí tún ṣe yọ̀ǹkì ni o eléyìí tún ṣe jáde ni o Jésù tẹ̀ ẹ̀ra sínú frame òun ló ń ṣe láìfù TikTok tí wọ́n fún gift àbí Jésù tẹ̀ ẹ̀ra kan ló ń ṣe láìfù TikTok tí wọ́n fún gift àbí Jésù kọ́ rèé Jésù tẹ̀ máa ń rà sínú pẹpẹ yín tẹ́ máa fi ṣèdúpẹ́ àbí gift kan lọ́ fún yẹn àwa Kristẹni a ò gbọ́dọ̀ máa ṣí àwọn nǹkan tí wọ́n máa fi mú àlébù wa jáde ìyẹn dúró bẹ́ẹ̀ ẹ wá wò ẹni tó àti Maria ìyá Jésù tí ẹ̀ ń gbé káàkiri òun rèé ẹ jẹ́ kí n gbé jáde fún yín Maria ìyá Jésù àwọn tí wọ́n àti ẹ̀ òun rèé o ẹ máa wo torí pé mo rẹ́dì fún wa lẹ́nìí ẹ rí ẹni 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ló àti Maria ìyá Jésù ẹni àkọ́kọ́ orúkọ ẹ̀ ní Kẹ́ṣàkástù ìyẹn lẹ́ni àkọ́kọ́ ẹni ìkejì Noah Kochen ẹni kẹta Olivia Uche yẹn ló wá popular jù nínú àwọn ẹni tó àti fíìmù Jésù ṣé ẹ ti rí lókè ìkọ́kọ́ tó wá bà mí inú jẹ́ jù bẹ́ẹ̀ ni pé ọkọ 3 ló fẹ́ o ọkọ 3 òun ló fẹ́ ẹni tẹ́ ń gbé sínú pẹpẹ yín tẹ́ ń pè níyà Jésù ọkọ 3 ló fẹ́ o ọkọ mẹ́ta ló fẹ́ ṣé òun náà òun nìyà Jésù wa àní ẹ jẹ́ ká yára lọ́pọlọ gbogbo nǹkan tí ò bá tọ́ ẹ jẹ́ ká ṣe sínú ilé ìjọsìn wa gbogbo fọ́tò tẹ́ gbé sínú pẹpẹ tẹ́ ṣe nǹkan kan ẹ kì í ṣe fọ́tò Jésù àwa là ń rí dìkù ara wa ẹ bá pín fọ́rọ̀ yìí ẹ jẹ́ kó lọ káàkiri Ọlọ́run wà pẹ̀lú ẹnu kọ̀ọ̀kan wa ire o.